Àyìndé ti dé Màríyá lórí lóhùn àpàtẹ ní ilé orin. Ewé tàgbàjá ni wà wà Àyìndé. Ewé tàgbàjá ni wà wà Àyìndé. Ibi orí bẹ́ẹ̀ sọ pẹ̀lú ìlú tó láàyè. Arabu Ṣọlá ti dé tòun tọ̀rọ̀ rẹ̀ apèdè ara. Tí a bá ń ta ìṣèlú yẹ ká máa tọ̀ ọ́. Ṣé bí àná ló bí èní ló bí ọ̀la, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ọ̀la sílẹ̀ lónìí. Ẹ kúlé là ń kára lé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà, ẹ kú dédé àsìkò yìí, òun ló bá gbogbo àsìkò mu. Mo kí gbogbo alọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà, lónílé pẹ̀lú àlejò. Mo kí wa pé a káàbọ̀ sórí ètò wa Ẹwà Yorùbá. Mo kí wa ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Lọ́wọ́ sọmọ rí tewé tàgbà tí wọ́n tọ́jú wa ọmọ ẹgbẹ́ bá rí tàgbà. Alhaji àgbà, Alhaji Dr. Sikiru Ayinde Barrister MFR, àwọn náà la fẹ́ lò lénìí, àwọn ló fẹ́ dá wa lára yá lénìí. Ṣé bí mo máa sọ yìí pé tó ní ìrèsì bá kò tó lóhùn òfin gbámọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun láéláé. Ààrẹ gbogbo onífújì káfàtà. Ilé bàbá bíríkì, àgùntàn ló bàbá kùdù sí mi. Bàbá Túndé báyìí ni ó máa dùn lọ títí. Ọlọ́run wájú òní ẹ̀, ọmọ ìyá Tolú òní ìlú mi. Ẹwà Yorùbá lẹ́tọ̀, ètò lẹ́wà Yorùbá. Gẹ́gẹ́ bí mo ti ń bá wa bọ̀, gẹ́gẹ́ bí ẹ ti ń bá mi bọ̀, ẹ̀yin tèmi, mo kí wa kú lé lẹ́ẹ̀kan sí i. Èmi ọmọ yín náà kúkú ni Arabu Ṣọlá, Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà, akúrúmáṣe èèyàn jẹ, ẹ̀kan ọkọ làbákẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tepọ́n, ọ̀rọ̀ gangan wá mú mi ní tẹ̀ kọ̀kọ̀rọ̀. Èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún, èmi kúkú lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Ẹ gbádùn àjùlé ní dídé màmá tó bí mi lọ́mọ, ọmọ àjànórò, ọmọ sàláwù agbére nígbé ìgbésà, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ́ àmìrò èsè, ọmọ àgbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi, ọmọ olúbàmísì, ọmọ àjànà ńlá lòdè ègbé nígbé ìgbésà lè màmá tó bí mi lọ́mọ. Ẹ̀yin tó láyé mo ṣe bà, ẹ jẹ́ kó yẹ Oníṣọ̀lá. Ẹ̀yin tó láyé ẹ jẹ́ kó yẹ Oníṣọ̀lá. Ẹ̀yin tó láyé ẹ jẹ́ kó yẹ Oníṣọ̀lá. Ìbà gbogbo èèyàn ọ̀gá mi pátápátá nínú pèdèpèdè, ẹ̀yin tẹ́ ti ń pèdè kí n tó máa pèdè lẹ́yìn Ọlọ́run ọba, ẹ̀yin náà ló kúkú kàn. Ìbà màmá mi, látòrí màmá mi pátápátá tó dúró àwọn obìnrin pèdèpèdè, Mọ̀lẹ́yẹ Balógun, mo ṣe bà. Àròyé ni ìjẹ́ bàtà, ẹ̀yìn tó láyé ẹ̀yẹ́ kò láyé dé. Ẹ̀yin aṣíwájú mojú bá, ẹ̀yìn tó láyé ẹ̀yẹ́ kò láyé. Látòrí bàbá mi dórí gbogbo ọkùnrin pèdèpèdè pátápátá káfàtà, bàbá mi àgbàlagbà Adérójú Adépọ̀jù, mo ṣe bà. Ẹ̀yin gbàjọ́ jẹ́ dé mojú bá, ẹ̀yìn tó láyé ẹ̀yẹ́ kò láyé dé. Ìbà gbogbo pèdèpèdè tó ti lọ sí àjùlé ọ̀run, tó ti lọ sọ́dọ̀ bàbá lọ́hùn-ún, kọ́lọ́run bá kó dẹ̀lẹ̀ fún gbogbo àwọn pèdèpèdè. Látòrí ọ̀gá mi ọmọ Kẹ́hìndé ọmọ bàbá ní Olúyọ̀lé, ó dìgbà akíkaka kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ ta ní òbí. Gbogbo pèdèpèdè pátákátá káfàtà tó ti wà lájùlé ọ̀run,
mo sì bá yín. Ìṣọ̀lá o Ìṣọ̀lá aráàbù ẹ jẹ́ kí Ìṣọ̀lá gbáyé. Ìṣọ̀lá mo ti gbọ́dọ̀ dé àròyé níṣẹ́ ìbáka tiwa ìgbè kíké ṣàníṣẹ́ ẹ̀yẹ lóko ẹ gbádùn mi jù lẹ́nìí bí mo ti ń wí ibà gbogbo ọ̀gá mi pátápátá nínú pèdè tó ń bẹ láyé tó ń bẹ láàyè tó ń bẹ láàyè rere látòrí ọ̀gá mi Bánjọ ọmọ Ọ̀jẹ́dèjì ìbà gbogbo ọ̀gá mi pátápátá mo ṣe bá. èmi lọ́lọ́run fún ẹnìkan tọrọtọrọ ṣe bọ́lọ́run fún un. Amúdáwá ṣùkúrà bàbá mo dúpẹ́. Bàbá mo dúpẹ́ amúdáwá ṣùkúrà bàbá mo dúpẹ́. Bàbá mo dúpẹ́ amúdáwá ṣùkúrà bàbá mo dúpẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mètò wa wípé ọmọ mẹ́ta náà lọ́mọ lètò wa gbé pọ̀n Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá ọ̀rọ̀ àmọ̀ràn làkọ́kọ́ lẹ́yìn ọ̀rọ̀ àmọ̀ràn òwe láàfin tún gbara wa níyànjú àmọ́ òwe kan wá à á sọ̀rọ̀ lórí rẹ̀ èyí tó sì kẹta ń bẹ̀ òun náà ní ṣe ọpọlọ ẹ máa bá mi bọ̀. olórí lọ́wọ́ mi dàgbà mo dàgbà pápá owó ṣe. sọ̀rọ̀sọ̀rọ̀ ló wò mí dàgbà nítorí pé olùkọ́ ni bàbá tó bí mi lọ́mọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n bàbá mi Àdìsá ìbà kọ́lọ́mọba kó délẹ̀ fún bàbá mi ọmọ oníṣàgá Òkúmasì ọmọ akéde owó tí ò ní gbàgede bàbá mi ó dìgbà. ìrọ̀bà Bátúndé onílù mi mo mà ṣe bílù náà lù olórí ìpàdé onílù ni gẹ́gẹ́ ajíkọ̀ máa gbà ó. Ebe ní lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹjọ ní ọdún 2020 mo kí wa pé gbogbo wa pátápátá pé àkó ètò ẹ máa bá mi bọ̀ ọ̀rọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ lónìí lọ́rọ̀ àmọ̀ràn tèní òun náà ni ìgbéraga ní kúkún síwájú ìparun gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ ìgbéraga ní síwájú ìparun ìgbéraga láfi bára wa sọ̀rọ̀ lónìí àní ẹ máa bá mi bọ̀ mo ti sọ pé aláàjì àgbà ló lè ní Alhaji Dr. Sikiru Ayinde Barrister kọ́nà kó foríjì pọ̀rùn. mọ̀ gbogbo a ti fi ìkàlẹ̀ sí a ti fi ìkàlẹ̀ tówó sí a ti fi ìkàlẹ̀ tọmọ sí tàìkú bá lè ọ̀rọ̀ a ti fi sí èní lè ní jẹ́ ẹni abẹ́lọ́wẹ̀ àárí kan gbámú nínú ètò wa tèmi Ẹwà Yorùbá ìgbéraga la fẹ́ fi bára wa sọ̀rọ̀ lẹ́nìí lórí ọ̀rọ̀ àmọ̀ràn ìgbéraga ní síwájú ìparun ìyẹpẹrẹ gan-an nísì ń gbẹ̀yìn onígbéraga ọjọ́ alẹ́ onígbéraga gan-an ó máa ń pakasọ ni wàláì ó máa ń pakasọ ni ẹ̀yàn láwọn gan-an kò tiẹ̀ báláǹsì rárá kì í sunwọ̀n ẹ̀yàn ọlá onígbéraga kì í sunwọ̀n nítorí pé agbádá Ọlọ́run ọba nìgbéraga kò sẹ́ni tó lè gbé wọ̀ ta ni ẹ gan ta ni ẹ àní ta ni ẹ abókò tí ẹ ó rántí pé ó rántí ara rẹ mọ́ ni tí ó rántí ara rẹ mọ́ ìwọ tó jẹ́ nǹkan ni ẹ́ ó ti gbàgbé ọjọ́ kìíní àná tí ààrẹ ń sọ fún bàbá rẹ̀ pé òun ò rí nǹkan yẹn kí ni yẹn mi rí ta ni kí ni nǹkan yẹn kí ni ìwọ ni ìwọ. ìwọ tó jẹ́ nǹkan kan tó ń pe ara rẹ ní kò ló ń kà ó jẹ́ nǹkan kan ṣo ó ń pe ara rẹ ní kò ló ń kà bíntí ni ẹ́ máa gbọ́ ipòkípò tó ń kó wà àyè tó ń kélédùmarè tó ẹ̀ sí wàláì bíntí ni ó jẹ́ bíntí ló jẹ́. jẹ́ ẹran létí ìgbà tí màmá rẹ̀ sọ fún bàbá rẹ̀ lọ́jọ́ kìíní àná wípé a ní mi rí kíní mi mọ̀ bóyá o ti dòun nìyẹn
ìwọ mà ni wọ́n bá wí yẹn, ìwọ gangan ni wọ́n ń pè ní ìyẹn ìwọ níṣẹ́, ìwọ ni ìwọ lẹ̀jẹ̀ dídì àbó mọ̀ ní ìwọ lẹ̀jẹ̀ dídì. Lẹ́yìn náà ó tún wá yí padà ó di bá sí ẹran, tèbí bá sí ẹran ọjọ́ ọjọ́ òun bá sí ẹran ọjọ́ ọjọ́ òun, òun ló ṣẹ̀ṣẹ̀ wá dé ènìyàn ló wá di nǹkan ìgbà tí Elédùmarè fẹ̀mí sí ẹ lára. ó yóò tẹ̀ ti gbà pé inú ẹ̀jẹ̀ ló wá láyé, nígbà tó máa délé ayé gan ìhòòhò gélété náà ló wá sílé ayé. Kí ni ẹ onígbéraga, kí ló wá ń bá ká gan, kí ló ń bá ká onígbéraga ènìyàn, kí ló ń bá ká? ó kó agbádá Ọlọ́run ọba wọ̀ ó wá ń ṣe ìgbéraga. jẹ́ sọ fún ọjọ́ àbùkù ẹ ti súnmọ́ tòsí o, àfi kó jáwọ́ nù ìgbéraga. kódà ànígbọ́ ìwọ mò ń bá wí, ọjọ́ ọ̀parun ẹ ti súnmọ́ tòsí, àfi kó yá jáwọ́ ń bẹ̀, jáwọ́ nù ìgbéraga. ìwé erùpẹ̀ lásán tó jẹ́ nǹkan kan, ìwọ tó jẹ́ pé tó bá kú ó di dandan kó padà dé erùpẹ̀, ó fi òkò gbogbo tó fi ń ṣakọ gànàtàn yẹn gbogbo ẹ̀ pátápátá nìdùn máa jẹ, ó wà ní jẹ́ nǹkan kan, kí ló wá ń gbéraga lé lórí gan? tó bá jẹ́ pé ẹwà ẹ ló ti ẹjọ́ lójú, ẹwà yìí ò ní jẹ́ kankan mọ́. tó bá ti kú kọ́ tó gbé ẹ sínú kòtò, ẹwà yìí ò jẹ́ kankan mọ́. tó bá ti ń pẹ́ jù gan, ẹwà yẹn ti máa ṣá, orí ti máa sún jáde ńbẹ̀. kí ló wá ń bá ká? kí ló ń ti gbéraga lórí ẹwà wọn ló ní tẹ́nìkan ò ní? ìwọ ló kó fẹ́ lẹ́wà ni. ìwọ alágídí ńkọ́? agídí ni wò ní lásán, agídí tó ní yẹn ló tún ṣe gbéraga lórí, orí pé tiẹ̀ bá ẹ. báyé bá dáa fún ẹ tí gbogbo ayé sọ pé kò sírú ẹ wọ́n ń tọ́ ẹni o, wọ́n ń tàn ẹ, irọ́ náà ń pa fún ẹ, kò sírú ẹ bí báwo. wọ́n ń tàn ẹni, wọ́n fẹ́ gbá ẹni. bóyá ṣéǹjì kan wà lọ́wọ́ ẹ, bóyá ẹ ló ń jẹ́ wọ́n lójú náà ṣe ń tàn ẹ, dúkìá ọwọ́ ẹ ni wọ́n fẹ́ lò, dúkìá ọwọ́ ẹ lọ́ fẹ́ gbà, wọ́n fẹ́ gbá ẹni. dúkìá tó ní lọ́wọ́ ẹ̀ ṣéun ni wọ́n ń ṣe gbéraga lé lórí. ó ń fi sílẹ̀ lọ́jọ́ kan, yẹ́sà wàláhì ẹ̀ máa fi dúkìá yẹn sílẹ̀ lọ́jọ́ kan. àpẹẹrẹ wà fún wa, ó ẹ̀ rápẹẹrẹ lóríṣiríṣi ni, kí lẹ wá ń bá ká àwọn tó lówó ju tí lọ wà. ìwọ ẹranko lásán aláìní làákàyè, onígbéraga ẹ̀dá. ìwọ mò ń bá wí tó bá jẹ́ pé onígbéraga wà ní, tó bá jẹ́ onígbéraga ní ìwọ mò ń bá wí. tí o bá ṣe gbéraga èmi ń bá ẹ wí, ẹ tó bá jẹ́ onígbéraga ní ìwọ mò ń bá wí. kí ló fẹ́ ṣe? fi gbéraga sílẹ̀, rẹ́ra ẹ sílẹ̀ pátápátá, kọ́lọ́run fúnra ẹ̀ kó gbé ẹ ga. kó wá máa retí ìgbéga Ọlọ́run ọba, tó bá rẹ́ra ẹ sílẹ̀ wàláhì Ọlọ́run á gbé ẹ ga, Ọlọ́run á gbé ẹ ga. Ẹwà Yorùbá ètò lẹ́wà Yorùbá kórìíra onígbéraga. ẹ ǹlẹ́ o àfáà onímímọ̀, pásítọ̀ onímímọ̀ tẹ́ ẹ̀ ń ríran, mímọ̀ lẹ́yìn ní ẹ nímọ̀ àbí pòfẹ́sọ̀ lẹ́yìn ẹ̀yìn tí ẹ kàwé dáadáa, ẹ kà débi téèyàn kàwé dé, àbẹ gbọ́ Yorùbá yékéyéké, ìyẹn ló wá ń gùn ilẹ̀ fi ń ṣe gbéraga tí ṣé tí ń là kọ́kọ́ ṣá. wàláhì ò nímọ̀ kankan, ìmọ̀ ẹbí tí ni bí ìgbà tó ní abẹ́rẹ́, omi kọ́ láti ẹnu abẹ́rẹ́ sínú òkú, bẹ́ẹ̀ ni mọ̀ ẹ rí lọ́dọ̀ àwọn ẹlòmíì. Ọlọ́run bá gan ló bá onímọ̀, ìwọ nímọ̀ ọwá gbéraga. kódà tó bá nímọ̀ tó rò pé onímọ̀, tó bá dé àyè ibòmíì tó dé bòmíì, wà ìmọ̀ tí wọ́n ní ẹ á tún kẹ̀tì ẹ bá wà tún bá òfin ẹni tó rò pé onímọ̀ lójú, tó rò pé onímọ̀. jẹ́ ìsọ fún ẹ kó má rò pé bóyá mi sọ fún ẹ o, jẹ́ ìsọ fún ẹ o, arábìnrin sọ fún ẹ o, olódo ni ẹ ò nímọ̀. ìgbà pé olódo ni rẹ́rẹ́ ńlẹ̀, tó bá rẹ́rẹ́ ńlẹ̀ kó àwọn èèyàn gbé e ga. báwa jẹ́ kí ìgbéraga ìmú ẹ̀kọ́ ìsẹ́nikẹ́ni, ó mẹni tó fẹ́
ẹni tó rí lẹ́nu ló mọ̀ kò tó fẹ́ dé lọ́la má kọ̀yìn sí yan má sọ̀rọ̀ àlùfàǹṣà sí yan ọ̀rọ̀ ni wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ àlùfàǹṣà ọ̀rọ̀ téèyàn máa gbọ́ tó máa délé tó máa bínú pokùnso tàbí máa dá délé mọ́ wa omi ẹkún mu ni wọ́n ní ìgbéraga náà ni ìgbéraga ni sọ ẹnu ẹ̀ máa ẹ́dìtì ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó tó sọ jáde. ẹlòmíì gan gàrú ẹ pọ̀ rìn ìgbéraga ló máa rìn ká ní ẹwú àyè. Bọ̀dá àǹtí òkúròrò ẹtújúká ẹ jẹ́ káwọn èèyàn súnmọ́ yín. Ọlọ́run ọba kórìíra onígbéraga mo sọ Ọlọ́run kórìíra onígbéraga tújúká. Kí ló ní gan àwẹ̀ kí ló ní jẹ́ ká mọ̀ tó wọ́wọ́ rẹ tó tó ìfúnmù kọ ṣé yẹn ní gùn ẹ̀ dúkìá rẹ tó tó agbàná gbà lọ́wọ́ kan lọ́jọ́ kan. ẹlòmíì nu wọn orin tó máa ń kọ ni pé ìgbà tó sọ ń ṣiṣẹ́ kí ló rùn wò orin tí wọ́n nìyẹn. ó ti gbàgbé pé àìmọye èèyàn lọ́jọ́ iṣẹ́ lọ́sàn-án tó jẹ́ pé wọn ò rí ṣe bíi tiẹ̀ Ọlọ́run wá kẹ́wọ́ ó wá ń ṣe gbèrágà lórí ẹ̀ owó wo ló ní kí ló ní. ó ti gbàgbé pé pẹ̀lú gbogbo owó ẹ̀ dúkìá rẹpẹtẹ gbajúmọ̀ kàǹkà ṣé o mọ̀ pé ojú máa ń ti náà sàn ṣá ojú máa ń ti náà sàn wàhálà ojú máa ń ti náà sàn oníkìlọ̀ ìgbàtọ̀sán ń ṣiṣẹ́ kìlọ̀ òwúwo ojú máa ń ti náà sàn tó wú ẹ dúkìá ẹ gbogbo gbajúmọ̀ tó ní tó máa parun torí pé ìwọ nípò ìwọ ipò ló ní gbígbà ẹjà fúnpọ̀ yìí ni ẹ̀tọ́ ẹ ní ó wá dégbé wọn wá gbé ẹ débẹ̀ tán tí kò ẹ bá wà gbére ni kí wọ́n lè débẹ̀ ni tí ò lè débẹ̀. ẹ wá gbọ́ àmọ̀ràn gbogbo dúkìá tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ ọ́ sọ akíkanjú ló ní gbogbo kòkíkò tó ń kó wà jẹ́ ìsọ fún ẹ ọ̀rọ̀ àmọ̀ràn ni o ìtorí tiẹ̀ kọ́ lọ́lọ́run ṣe mú sí ẹ lọ́dọ̀ o torí tiẹ̀ ní kankan o torí gbogbo àwọn tó súnmọ́ ẹni o kọ́ lè jàǹfààní lọ́dọ̀ ẹni o torí àwọn tó súnmọ́ ẹni o tó bá lówó lọ́wọ́ tó fún yàn tó wà nípò tó fi ràn yàn lọ́wọ́ ipò yẹn ò máa kó mbẹ́ o owó ọwọ́ ẹ òun lè tún lè ó mọ tó lè ṣẹlẹ̀ lọ́la ó lè lówó ju ẹ lọ́la o àfi tó bá fi ràn yàn lọ́wọ́ ní tó bá ṣe sílẹ̀ lénìí mo ti sọ síwájú pé èdè la ti ń ṣiṣẹ́ ọ̀la má gbéraga lé ohun tó wà lọ́wọ́ ẹ má gbéraga lé lórí o. ọ̀rọ̀ àmọ̀ràn tèmi nìyẹn sọ ẹnu sọ ìwà sọ ìrìn sọ ìṣe rẹ má fi gbéraga sẹ́nikẹ́ni gbọ́ Elédùmarè fi àdùn kó fi sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa o ẹ ṣọ́ra gidigidi o. ìyá mi alámọ̀ pé ló dúró tì mí o ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi alámọ̀ pé o ìyá mi tẹ̀ ti lówó lọ́wọ́ ìyá mi ìyá mi ìyá mi. ó ṣe mo dúpẹ́ Alhaji Síkírù Àyìndé Barrister MFR olóògbé àní irun tó iṣẹ́ tí onírèsí bá ti ṣe sílẹ̀ kò lè parun láéláé Dr. Síkírù Àyìndé Barrister ó di gbére ó dàrí nàkú ìpàdé tún dojú àlà gbogbo ògbà gbogbo àsìkò láàmà ṣèrántí rẹ. ní báyìí ọ̀rọ̀ àmọ̀ràn láti gbọ́ yẹn ọ̀rọ̀ àmọ̀ràn láti gbọ́ nínú ètò wa Ẹwà Yorùbá ètò lẹ́wà Yorùbá òwe wa tọ̀sẹ̀ yìí ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹran tá a bá ní jẹ ká má wulẹ̀ fẹ́yìn dánwò ẹran tá a bá ní jẹ ká má wulẹ̀ fẹ́yìn dánwò. Yorùbá ló lédè Yorùbá ló láṣà Yorùbá ló lẹ́wà èdè
kò sí èdè tó dàbí èdè Yorùbá. Ọmọ Yorùbá ni mí, Yorùbá gángan lè mí. Ẹran tá a bá ní jẹ kò yẹ ká fẹ́ yín dánwò. Kí ni túmọ̀ ẹ̀? Àsìkò wo la lè lò? A lè lò pé ohun tí a bá ti mọ̀ yìí pé a lágbára ẹ̀ ká má dáwọ́ lé. Bóyá nìkan ló wá bá ẹ nísìnyí ló fún ẹ lámọ̀ràn, ló béèrè àmọ̀ràn lọ́dọ̀ ẹ, kò fẹ́ fún lámọ̀ràn. Gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn, ọ̀rọ̀ tó sọ yìí, ọ̀rọ̀ yẹn rẹwà lóòótọ́. Rò dáadáa o, rò dáadáa o. Ẹran tá a bá ní jẹ à ń fẹ́ yín dánwò. Tó bá ti dáwọ́ lé tán, tó bá lè lágbára àti parí ẹ̀, ìyẹn ló máa lágbára ju o. Ìyẹn ló máa lágbára ju o. Má dáwọ́ lé ohun tó bá nílé lágbára. Tó bá jẹ́ léèwé pọ́kúlówó ẹ̀ lágbára ẹ̀ ká fáwọn ọmọ ẹ̀. Má mú wọn kó ní léèwé pọ́kúlówó ẹ̀ kó lọ mú wọn sí léèwé olówó gọbọi, mú wọn lọ sí léèwé ìjọba. Òwe tọ̀tẹ̀ yìí, àwọn nǹkan tó dá lé lórí àsìkò tá a lè lò tá a bá fúnyàn nímọ̀ràn. Òwe àmọ̀ràn ni. A dẹ̀ tún lè lò fún gẹ́gẹ́ bí òwe ìbáwí. Pé kí ló dé? Ẹran tá a bá ní jẹ à ń fẹ́ yín dánwò lóde lọ, kí ló dáwọ́ lé fún? Òòrùn dáadáa ni. A tún lè lò bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa mú ẹwà Yorùbá lò. Mo máa sọ pé èmi gangan lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún. Èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Ẹ jẹ́ ká ka èdè wa kún. Ẹwà Yorùbá lédè lètò, ètò lẹ́wà Yorùbá. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní kíwájú pé ọmọ mẹ́ta ni ètò yìí gbé pọ̀n. Ìtókun náà ni iṣẹ́ ọpọlọ. Mo mọ̀ pé ẹ gbádùn wa dáadáa lórí iṣẹ́ ọpọlọ wa ti jẹ́jọ́. Ẹ gbádùn wa dáadáa. Iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí, ọ̀rọ̀ arákùnrin kan náà ni mo tún fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Arákùnrin yìí, a bí òun náà nílé Kòlà-Kòṣagbe. Ilé Kòlà-Kòṣagbe láti bí òun náà. Ìlú Èkó ni wọ́n tẹ̀dó sí. Ọmọ ìlú Èkó kọ́ làwọn òbí wọn, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n wà. Ọlọ́run pèsè ọmọkùnrin, ó pèsè ọmọbìnrin fún òbí náà. Àwọn òbí ìdẹ̀ tiraka wọn rán nílé ẹ̀kọ́, ṣùgbọ́n ṣé ayàwòrán photographer ni bàbá yìí yàn láàyò, bàbá ẹ̀ ló yàn láàyò. Ó ń tiraka láti rán àwọn ọmọ ìlọ́léèwé, ṣùgbọ́n kan nínú àwọn ọmọ náà ó gbìyànjú láti yan iṣẹ́ ayàwòrán yìí ó yàn láàyò, ó ń tẹ̀lé bàbá rẹ̀, ó ń fojú sí díẹ̀. Ó délé ẹ̀kọ́ gíga, ó ń fojú sí, ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe, ó ń tẹ̀síwájú lórí iṣẹ́ ayàwòrán yìí. Ẹ̀wà ríṣẹ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè. Ilé ẹ̀kọ́ gíga yìí ó wà lára àwọn tó gbọ́ ẹ̀ tó yán kọ̀ọ̀kan tó ṣe àṣeyege lórí iṣẹ́ ayàwòrán tó fi ń yàwòrán fún yàn. Ó ń ṣe tiẹ̀ fúnra ẹni o, ṣùgbọ́n àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ yìí wọ́n rí gẹ́gẹ́ bí èèyàn pàtàkì, wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó yan iṣẹ́ yẹn láàyò. Kódà nípa ká fi iṣẹ́ yàwòrán ká tó fi kọ́ni lẹ́kọ̀ọ́, ọpọlọ ń bẹ fún láì kọ́ níbi kankan, wọ́n fojú sí lọ́dọ̀ òbí tó bí lọ́mọ. Ẹ̀kọ́ lálẹ́ yìí ó wá gba àmì ẹ̀yẹ nílé ẹ̀kọ́ gíga lórí ètò ayàwòrán náà. Mò ń bọ̀ náà. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀, ọmọ yìí máa ṣàṣeyege pẹ̀lú gbogbo òwe tó kà tó gbàmì ẹ̀yẹ tó lọ sí yunifásitì tó dé tó ṣiṣẹ́ yege. Iṣẹ́ ayàwòrán yìí ló yàn láàyò. Iṣẹ́ ayàwòrán yìí òun ló yàn láàyò, ló ṣàṣeyege ń díẹ̀. Pẹ̀lú ògo t'Ọlọ́run bá níjọ́ mẹ́jọ nítorí àsìkò ti lọ, a tún máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí arákùnrin ọ̀hún àti lórí iléeṣẹ́ àti bó ti jẹjẹ́. A máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo t'Ọlọ́run bá. Iṣẹ́ àwòrán yìí ló wá ń ṣe láṣẹ là nísìnyí tó fi ń kọ́ lọ́mọ lọ́wọ́, tó dẹ̀ fi ń ṣe tó fi ń ṣàṣeyege, tí kò dúró ti ìwé tó kà. Iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí nìyẹn. Ẹ máa tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògo t'Ọlọ́run bá. Tí a bá ti ń kọ kọ́má semicolon á dé full stop lásìkò tó bá ti tó. Tọ́kọ̀ bá dẹ̀rù kó tó bá dọ̀sà ńkọ́, elébùté náà ló kúkú máa fàbọ̀ sí. Nítorí ìdí èyí, ó ṣeé ṣe ẹ lè fẹ́ pè wá, ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ fẹ́ fún wa lámọ̀ràn lórí àwọn ètò wa kọ̀ọ̀kan tẹ́ ti ń gbọ́. Ẹ lọ sí ẹ kọ́kọ́ pè wá, tẹ́ bá fẹ́ pè wá, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó jẹ́ pé 070 31 84 51 26 31 070 31 84 51 26. Ṣàngó tó bá jẹ́ pé lórí
tó bá jẹ́ pé lórí WhatsApp lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ 081 700 65 700 081 700 65 700 tó bá jẹ́ pé mẹ́sẹ̀gì SMS lẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ ẹ̀rọ mẹ́sẹ̀gì lẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ ẹ lọ sórí ẹ bá tẹ 070 50 54 38 75 43 gbogbo àwọn iṣẹ́ wa tá wá ń ṣe gbogbo iṣẹ́ wa tá ń ṣe pátápátá ẹ bá lọ sí àti eléyìí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá wa wò lórí YouTube ká lọ sórí YouTube Arab Ilo TV Arab Ilo TV ẹ bá wò bẹ́ẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wa ti ṣe ewì ni o tíátà ni o fíìmù ni o iṣẹ́ presenter ni o presentation báyìí ni o ẹ wò lórí YouTube o Arab Ilo TV ẹ ṣé mo dúpẹ́ email wa arabuishola69@gmail.com arabuishola69@gmail.com ẹ ṣé mo dúpẹ́ ẹ gbé ìpolówó yín wá ẹ ṣé ká fi ti ń gbé tiwa lárugẹ àjọ wà fúnra wa ní ká fi tiwa ràn yín lọ́wọ́ kẹ́yìn náà fi tiwa ràn wá lọ́wọ́ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé púpọ̀ èmi á máa wí pé adúró má ṣiṣẹ́ òun ní rere gba o ohunkóhun tá a bá ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ pẹ̀lú ògo tọ́lọ́ba yóò kúkú dá lọ́jọ́ kan Arabu iná ni o Arabu Ìṣọ̀lá mẹ́gídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìlẹ̀kẹ̀ wẹ́wẹ́ tó so mọ́ wa lẹ́yìn tí wọ́n jẹ́ ká máa rí wa gbọ́ ní gbogbo ìgbà tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ wa tí wọ́n jẹ́ ẹni ìyẹn ni ẹ̀yẹ sí wa tí wọ́n jẹ́ karahun wa tó ń bo ìhòòhò wa Honorable Kọ́láwọlé Wàsíù mo bolúwa dúró lọ́wọ́ KLM láti ìlú Òkè Ọ̀dàn aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin láti Ìpòkíà Yewa South Constituency akíyín púpọ̀ Alhaji Mufadil Bankole akíyín púpọ̀ olùdarí olórí aláṣẹ Mapsa Project Limited akíyín ọmọ wọn ní ìlú Ìlaró bákan náà alfa wa Muhammadu Kozim Oyekola alfa wa tó gbọ́ Yorùbá yékéyéké àdúpẹ́ lọ́wọ́ yín alàgbà Adé Ajíbóyè Bigabaz àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín náà ẹ ṣé àdúpẹ́ ẹ kú àdúró tiwa ẹ kú àtìlẹ́yìn wa gbogbo ẹ̀yin èèyàn mi lágboolé Arab Ìṣọ̀lá bí tí a ti ń gbèdè àti àṣà lárugẹ àdúpẹ́ lọ́wọ́ yín Arab Group gbogbo yín pátá mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi tí a jọ wà lénìí Kẹ́hìndé Yáyá Kẹ́hìndé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Sekinat Torofini Ayaba gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o àárẹ̀ bára wa ṣe o ìpàdé tún jẹ́ ọjọ́ mẹ́jọ.